Aláròyé máa wí o. Ọwọ́ tẹ àwọn tó ń kó nǹkan ìjagun wọ Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ méjì nínú àwọn tó ń kó nǹkan ìjagun wọ Nàìjíríà. Ọmọ bíbí ìlú Tèdè níjọba ìbílẹ̀ Àtísbò nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n pe àwọn méjèèjì. Ibẹ̀ náà ni wọ́n ń gbé. Isiaka Dáre àti Táíwò Ayọ̀dábọ̀ lórúkọ àwọn méjèèjì. Ọkùnrin ẹni ọdún márùndínlógójì tí wọ́n ń pè ní Dáre pẹ̀lú Táíwò tó jẹ́ ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n yìí la gbọ́ wípé wọ́n máa ń kó àwọn ìbọn ìgbàlódé ńláńlá láti orílẹ̀-èdè Benin Republic wá sí Nàìjíríà níbí. Bẹ́ẹ̀ wọn kì í ṣe agbófinró, àwọn ọ̀daràn àtàwọn agbésùnmọ̀mí ló jọ wípé wọ́n ń ta àwọn nǹkan ìjà olóró ọ̀hún fún un. Díẹ̀ lára àwọn nǹkan ìjà olóró tí àwọn agbófinró ká mọ́ wọn lọ́wọ́ ní ọta ìbọn tí àpapọ̀ rẹ̀ jẹ́ 2,205. Nígbà tó ń fìdí ìròyìn yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn nìbàdàn, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé ṣàlàyé pé àwọn ọlọ́pàá agbègbè ìlú Ṣakí ni wọ́n mú àwọn èèyàn náà lẹ́yìn tí àwọn ọmọlúàbí èèyàn kan ti ta wọ́n lólobó nípa wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, a fẹ́ jẹ́ kó yé gbogbo aráàlú pé a ti ṣe àṣeyọrí ńlá nílé iṣẹ́ wa láti dènà ìtànkálẹ̀ àwọn ìbọn àti ìbọn kékeré tó lòdì sí òfin, èyí tó ti fa ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀ yìí àti lórílẹ̀-èdè yìí lápapọ̀. Àwọn òṣìṣẹ́ wa láti ẹ̀ka tó mójútó iṣẹ́ òde lágbègbè Ṣakí ni wọ́n ṣe àṣeyọrí náà tí wọ́n fi mú àwọn afurasí ọ̀daràn méjèèjì ní ìbámu pẹ̀lú ìlànà àkọ́ṣẹ́mọṣẹ́ lẹ́nu iṣẹ́ agbófinró. Ìwádìí tá a ṣe fi hàn wípé iṣẹ́ tí àwọn afurasí ọ̀daràn yìí yàn láàyò ní láti máa kó ìbọn wá láti orílẹ̀-èdè Benin wọlé sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n sì mọ̀nà láti kó àwọn ẹrù tó lòdì sófin náà gba ibodè Nàìjíríà kọjá fún títà fáwọn tó ń lò wọ́n fún iṣẹ́ ibi bíi ìpànìyàn, ìdígunjalè, ìjínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tẹ̀síwájú pé bákan náà làwọn ọlọ́pàá gba ọ̀kadà méjì tí kò ní ìwé àṣẹ lọ́wọ́ wọn. Àwọn alùpùpù wọ̀nyí ní ìgbàgbọ́ wà wípé àwọn afurasí ọ̀daràn náà lò láti pín àwọn ọta ìbọn ọ̀hún káàkiri. Gẹ́gẹ́ bá Aláròyé ṣe gbọ́, àwọn méjèèjì ti jẹ́wọ́ ẹ̀sùn ọ̀daràn náà, wọ́n sì ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùwádìí láti lè tú àṣírí àwọn ẹmẹ̀wà wọn nídìí iṣẹ́ tó lòdì sófin tí wọ́n yàn láàyò yìí. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Fẹ́mi Haruna ti pàṣẹ pé kí wọ́n gbé àwọn èèyàn náà lọ sí kóòtù ní kété tí ìwádìí ìjìnlẹ̀ bá ti parí nípa wọn. Ó wáá fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá kò ní gba àwọn ọ̀daràn láàyè láti sọ ìpínlẹ̀ yìí di ibùgbé wọn tàbí iléeṣẹ́ àwọn ọ̀daràn. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.